Aláròyé máa wí o. òbítíbitì àwọn ọmọ ẹgbẹ́ PDP ya wọnú APC lọ́sùn lóyètọ́lá bá ní 2026 lópin ìṣèjọba Adeleke. Igbákejì alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ní gúúsù ìwọ̀ oòrùn Nàìjíríà nígbà kan rí Alhaji Shuaib Oyedokun ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC nípínlẹ̀ Ọ̀ṣun báyìí. Bákan náà ni olùdíje fúnpò gómìnà nínú ìdìbò abẹ́lé tí ẹgbẹ́ PDP Ọ̀ṣun ṣe lọ́dún 2022 ọmọọba Dọ̀tun Babayẹmí ti juwọ́ sí ẹgbẹ́ náà báyìí ó sì ti kọjá sínú ẹgbẹ́ APC. Níbi ayẹyẹ ńlá tí wọ́n ṣe nílùú Òṣogbo láti gba àwọn èèkàn méjèèjì yìí àti ọ̀kẹ́ àìmọye àwọn alátìlẹyìn wọn eléyìí tó wáyé lọ́jọ́ Friday ọjọ́ 17 oṣù karùn-ún ni gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ Alhaji Adégbóyèga Oyètọ́lá ti sọ pé ọdún 2026 ló pin ìrìn àrè fún ẹgbẹ́ PDP lọ́ṣun. Oyètọ́lá ṣàlàyé pé ìyàlẹ́nu ló jẹ́ fún òun pẹ̀lú bí àwọn ọmọ ẹgbẹ́ PDP Ọ̀ṣun ṣe ń ya wọnú ẹgbẹ́ APC látìgbà tí wọ́n ti kúrò níjọba. Ó ní kò sí ẹnì kankan tó kúrò nínú ẹgbẹ́ APC nítorí wọ́n mọ̀ pé ìfàsẹ́yìn ráńpẹ́ ló bá ẹgbẹ́ náà. Dípò bẹ́ẹ̀ ṣe làwọn àwòrò-ṣàṣà nínú ẹgbẹ́ PDP ń darapọ̀ mọ́ àwọn lójoojúmọ́. Èrèdí eléyìí gẹ́gẹ́ bí Oyètọ́lá ṣe wí ni pé àwọn aráàlú ti dán ilé ọkọ méjì wò wọ́n ti mọ ìyàtọ̀ láàrin àwọn ẹgbẹ́ onítẹ̀síwájú àti ẹgbẹ́ onímọ̀tara ẹni nìkan. Ó sọ fún àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ APC pé kò sí ìyàtọ̀ kankan láàrin àwọn tí wọ́n ti wà nínú ẹgbẹ́ náà tẹ́lẹ̀ àtàwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ darapọ̀. Ó ní ṣe làwọn yóò jọ kọ́mọlùbọ́ títí tí ìpínlẹ̀ Ọ̀ṣun yóò fi padà sọ́wọ́ ẹgbẹ́ òṣèlú onítẹ̀síwájú. Nínú ọ̀rọ̀ Alhaji Shuaib Oyedokun, ó ní òun fi ẹgbẹ́ PDP sílẹ̀ nítorí wọ́n ti pa ìlànà dà, wọ́n ti kúrò lórí ìpìlẹ̀ tí àwọn baba ńlá ẹgbẹ́ náà fi lélẹ̀. Bákan náà ni Babayẹmí ṣèlérí láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ẹgbẹ́ náà kí ìṣèjọba ẹgbẹ́ PDP lè wá sópin nípínlẹ̀ Ọ̀ṣun lọ́dún 2026. Lára àwọn tí wọ́n wà níbi ètò náà ni Sẹ́nẹ́tọ̀ Iyọ̀lá Omíṣore, Sẹ́nẹ́tọ̀ Ajíbọ́lá Bàṣírù, alága ẹgbẹ́ náà lọ́ṣun Sòókò Tajudeen Lawal, Olóyè Títíláoyè Pọ́nlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Florence Babayẹmí ló ṣàkójọ ròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé Online TV. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.